ṣe bá ọba Àwórì pátápátá. Mo ṣe bá ọba Àwórì pátápátá. Lẹ́tí wóró gbàdó ìgbẹ́sà ọ̀tá. Lẹ́tí wóró gbàdó ìgbẹ́sà ọ̀tá. Ọjọ́ Àwórì lébè ọ̀sàwò. Ìsọ̀nà ìsàlẹ̀ òní. Kábíyèsí o. Ojúbà Elédùmarè o. Ojúbà ọba Àjàgùnmàlè tó ṣolúwọ ọ̀run. Ojúbà lénìí. Gbogbo ọba lọ́ba látòrí ọba ọlọ́tà fọ̀tà. Wọ́n fi ìdìde yẹ ọmọ Àwórì bíi tiwọn sí. Ojúbà gbogbo ọba aládé tó wà lórí ìjókòó. Ojúbà alápá. Ojúbà oníbẹ̀rẹ̀kọ. Ojúbà gbogbo ẹ̀yin bàbá wa tó wà níbí. Ojúbà yín lè ní o. Ojúbà gbogbo ẹ̀yin onífìlà funfun tìlú Ìwòrò tìlú Èkó lápapọ̀. Ojúbà gbogbo àwọn olóyè tó ẹ̀ṣẹ̀ jẹ àtọ́ tó ti wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin ìyá mi mojúbà yín o. Kábíyèsí aláyélúwà Oníwòrò tìlú Ìwòrò adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìlú oníkálukú àgbòrò ìlú Nàìjíríà àtòrò ìlú Èkó àtòrò bí omi àfòwúrọ̀ pọ̀ alálẹ̀ ilẹ̀ yà jẹ́ kórí bẹ́ẹ̀ yìí tí mo sọ lẹ́nu àríbí àṣẹ bẹ́ẹ̀ ọlọ́láwùlà wà lákùọ́tà ilà abilà nílùú àṣẹ àríbí àṣẹ bẹ́ẹ̀. Governor of Lagos State, His Excellency Mr. Babajide Olu-Shola Sanwo-Olu, ably represented. The Deputy Governor of Lagos State, His Excellency Dr. Kadri Obafemi Hamzat, His Imperial Majesty Alaelu Arole Oduduwa, Governor of Ogun State, Her Excellency Engineer Mrs. Noimot Salako Oyedele, His Royal Majesty Oba Professor Adeyemi Abdulkadir Ọba Lanlege Kokeji Arole Igomode Diolota of Awori Kingdom. His Royal Majesty the Wayne Aholu Menitoyi I OFR LLD letters JP the High Crown of Badagry Kingdom. His Royal Majesty Oba Tijani Akinloye Sateru II the Ojomo of Ajiroland. The Executive Chairman of Olorunda LCDA, Mr. Samson Folorunsho Olatunde. His Royal Majesty Alaelua Oba Dr. OLADELE Friday KOSOKO JP FMR, the Oniworo of Iworo Awori Kingdom, the OGUNDEYI too. You are also welcome, thank you. All Royal Majesties, they are present. All Obas in council, Bales and chiefs, they are present. All the Oloris and mothers present. Your Royal Highness, Aremo of Iworo Kingdom, Mr. Emmanuel Oluwatosin KOSOKO. Our spiritual fathers, members of the 5 years Central Planning Committee and various subcommittees, gentlemen and women of the press, distinguished invited guests, my Lord, spiritual and temporal distinguished ladies and gentlemen. A very good afternoon to everyone present here today. I give all thanks and glory and adoration to Almighty God for leading us this far. It is my pleasure and privilege to welcome you all to this historic event. Today's ceremony marks the 5th year coronation anniversary of His Royal Majesty Oba Alaelua Dr. Friday KOSOKO JP FMHR Ogundeyi KJ, the Oniworo of Iworo Awori Kingdom. The present #1 citizen of this ancient town is the 24th Oba in the history of Iworo Kingdom, which was founded in 15th century as one of the frontier Awori settlement in Badagry division. On behalf of the Central Planning Committee, for giving us the opportunity to serve our fatherland. Several visible pace-setting development can be highlighted throughout the nooks and crannies of Iworo Kingdom, starting from a registered Iworo investment company with ₦1 million capital shares, an ultra-modern town hall, a modern central palace which was commissioned some hours ago, and shopping mall, police station, health center, and proposed fire service station, modern jetty,
and international market, to mention just but few. Due largely to the safe and conducive environment of Iworo Kingdom, the federal government of Nigeria has cited a modern southwestern federal government college, popularly referred to as Smart Model College, here in Iworo Etesa community. About 90% completion. To everyone here, we appreciate your presence here at such a season of the year. Today's activities are to mark the culmination of the development, peace, and successful reign we enjoyed since 12 April 2017 here in Iworo and environs, under the administration of His Royal Majesty. To our distinguished guests, special guests, we cherish you with sibling respect and great passion, as your presence at this ceremony has made you ambassador of this ancient town. Starting from His Excellency, Mr. Babajide Olu, the Governor of Lagos State, His Deputy, Dr. Kadri Obafemi, I would like to express my appreciation and gratitude to all of you who generously helped us to make this event come together smoothly and successful, especially Honorable Ibrahim Olanrewaju Layode, Princess Wigon, and the LCDA chairman of Olorunda, among others. We remain eternally grateful to you all. Well, I don't want to make too much of your time. Iworo is a safe abode. Thank you much for coming. Do have a wonderful stay and enjoy yourself. God bless you all. Long live the Iworo Kingdom. Long live Olorunda LCA. Long live Lagos State. Iworo Ajagun Fishi Lokoero. Dr. Sulaiman Raji, Pastor CEO, particularly delighted to welcome you to his auspicious occasion of the 5th Coronation anniversary of Iworo. Bàbá Ìbàṣà, kábíyèsí ẹ káàbọ̀ sílé Ìwòrò Àwórì yìí. Òkìbísà Olúfẹ́mi Olúkọ̀tún, the Visa Farm of Iworo. Òkì kábíyèsí dáadáa ẹ káàbọ̀ àti gbogbo àwọn bàbá pátápátá tí wọ́n bá kábíyèsí ti ìlú Ìwòrò Àwórì yìí ṣẹ̀yìn ayọ̀ yìí. His Royal Majesty Olota of Otakino, my big brother, seated by my right hand side, the representative of Oba of Badagry, Akro Badagry, His Royal Majesty Ojomo Fajiri Land, all traditional rulers present here. APC Chairman of Lagos State, in person of Pastor Honorable of the invited guests, members of the press, distinguished ladies and gentlemen. I give glory to God Almighty for keeping us alive to witness this glorious occasion. On behalf of the people of the Iworo Kingdom, I want to sincerely thank our guests for honoring our invitation and to indulge with us in the celebration of my 50th anniversary on the throne of my country. The journey so far prepared to help the John started in April 2017. Precisely on the 12th of April, when my appointment was approved by the state government. In my address, I kindly reiterate to be fair to all and to ensure the safety of the inhabitants of the Iworo Kingdom. This is why a befitting organization was constructed and handed over to the state government. The gesture was part of our social responsibility as a community yearnings for transformation. No security, no development. Today, I am delighted that my initiative has yielded
the land and was made available for the construction of Western Zone Modern College, which now about 85% completion. The 13 acres of land was donated voluntarily by the committee at no extra cost. We have other area of private organizations showing interest in terms of human development, like the establishment of Maritime Academy, which already taken off within the Iworo community. Our achievement within 5 years has been featured on the program of the event. The state government also provided a primary health center, which will soon be upgraded to hospital based on our request. I want to appreciate the state and federal government for their magnanimous tendencies to accede to our request when called upon. In order to create jobs for our teen youths, they have already provided the land for agricultural purposes for massive food production and to reduce unemployment in the rural community. It's worth willing to release additional 100 hectares of land for our grid team. Within the last 6 months, about 10 youths were fully employed in the states of service through the community influence. As a custodians of our heritage, we are mindful of our role and our limited power of penalty. It is obvious that the traditional rulers are here to be given a specific function in the Constitution of the Republic of Nigeria. I want to say this without missing my words, that there is a need to assign a role to traditional rulers. We urge the National Assembly through our state channel who has won me in the National Assembly, either we initiate a private bill or government bill to assign a role for traditional rulers. At this juncture, it is important to register my profound appreciation to those who have been with us in prayers and those of encouragement about our focus to transform the Iworo community to a viable kingdom. We have also approved about 3 streets and registration of their ability company with limited shares of 1 million shares capital. Finally, I want to relate to my efforts to ensure that our youth are productive and cultured. We shall engage them in terms of education and other social activities which will lead them to a viable position in life. I am committed to the development of the Iworo Kingdom with a little resources and donation from government. Once again, I appreciate your coming. The royal fathers, all well wishes, those by prayers, for what we are seeing today, I really appreciate you. And I love you. God bless. To congratulate the good people of Iworo Kingdom for having Oba Friday KOSOKO as your king. All of you to this very, very beautiful and historic occasion. I equally want to recognize all the leaders that are here this afternoon. Àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Oniworo of Iworo. Mo kí i pé ẹ kú ọdún, ẹ kú ìyèdú, bí a jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀ ọdún ní ayé. Governor Sanwo-Olu in absentia, the chairman of APC in Lagos State, Pastor Ojelabi, and back to my host, His Royal Majesty, Oba Dr. OLADELE Friday KOSOKO, the Oniworo of Iworo Awori Kingdom. Thank you. And I want to go back to Ota. From Ota, I recognize
of my family. Kábíyèsí Onídàlẹ́kì of Ìdánìkì. Baba, ẹ pẹ́ fún wa o. You know, all Aworis are one. So if I start mentioning all the Obas here that are from Ota, you will not believe it. Gbogbo Kábíyèsí, mo kí yín o, and in absentia, I recognize the Akran of Badagry as well. And all the Kábíyèsís here, and all other dignitaries. Olori, I also recognize you. And as one of the custodians of Yoruba language, I think I have to stop my grammar here and speak to you in Yoruba. Ẹ̀yin ará mi, kí ti gbé o, kí ti gbé o, a máa gbére fún wa o. Inú mi dùn wípé mo wá darapọ̀ pẹ̀lú Kábíyèsí Aláyélúwà Ọba Dr. Ọládélé Friday Kòsókó Oniworo of Iworo Kingdom. Bàbá, mo bá yín ọ̀ ọdún márùn-ún ti lò yìí gẹ́gẹ́ bí Aláyélúwà nílùú Ìwòrò. Àwọn Ìwòrò náà wọ́n dẹ̀ mọ̀ sí dáadáa. Lágbára náà ẹ wá pẹ́ fún wa. Ẹ̀yin tẹ́ lo márùn-ún ẹ máa lo mẹ́wàá. Ẹ máa lo 20, ẹ máa lo 30, ẹ máa lo 40, ẹ tún máa lo 50 lórí àga yìí. Tó bá dẹ̀ wọ́n lọ́hùn, a tún máa ṣe ọ̀la ìfún. Gbogbo ẹ̀yin Ìwòrò wá bẹ̀ yìí, ẹ bá wa dúró ti Kábíyèsí wa o. Ìlú tó ń dà yìí ó máa dá sí ni. Iwájú ni ọ̀pá ìbìtì ń ré sí. Mo yọ̀ fún yín lẹ́ẹ̀kan sí o, ẹ ṣé o. Ṣé o ìṣẹ́jú márùn-ún yìí ti pé o ẹ má bínú àkókò òfin bẹ́ẹ̀ sí o. And we want the security personnel to be on stage now. The Nigerian Army should come and man the stage. All the security personnel, please. The security personnel. Thank you, Corey. Thank you. Thank you. Adé apá lórí ọba Ìwòrò. Nígbà tágòrí adé ṣẹ́ẹ̀tì yóò kọrin fún. Mo tún wá dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọba nígbà tá a máa padà dé Ìwòrò. Ó dá ká fọ́lá jíjọba ètùtọ̀gbà Ìwòrò kọ́kọ́. Káfọ́lájú jọba ètùtọ̀gbà Ìwòrò kọ́kọ́. Káfọ́lájú jọba ètùtọ̀gbà Ìwòrò kọ́kọ́. Kábíyèsí. Adé àpẹ lórí ọba Ìjẹ̀bú. Ọba Làǹgbàsà.
alápànáwó oyè kọ̀ kábíyèsí ọba oníbẹ̀rẹ̀ kó kábíyèsí oníbẹ̀rẹ̀ kó. Ọba ilé tú elect àjẹ́ apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ àwọn bàbá. Ọba oníkọ̀ ọ̀gá gbogbo kọ̀gá ẹkú ìnáwó ọjọ́. Alágbàlá ńlá ọmọ ya tó kọ́lé ọ̀la rẹpẹtẹ sọ́ọ́ ọmọ ya ìbẹ̀rẹ̀ tó ọmọ ọ̀pá ìlú ọwọ́ ẹ̀yẹ ọba jagun máa fi tìmọ̀ ṣe bàbá alága bàbá ṣíàmà bàbá tó lówó lọ́wọ́ tó fi tọmọ tọmọ aláìlúwa ọba fífi ìlọ́lọ́mọdé kájẹ̀rọ̀ kájẹ̀rọ̀ káyé. Aláìlúwa ọba fífi ìlọ́lọ́mọdé kájẹ̀rọ̀ kájẹ̀rọ̀ káyé. Àjà pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ lọ́ba ìwòye ọ̀túnla alámọ̀ṣájọ́lú ọdún márùn-ún ti gbé bí eré ọdún márùn-ún ti gbé lọ́jọ́ tí bàbá jọba aláwọ̀ ló ṣeré níjọ́ tí bàbá jọba aláwọ̀ ló ṣeré. Ọba Sulemana ọ̀tàkùn. Tapa ejina ọba ọlọ́ta odò òtún ìṣàdúrà rẹ̀ pẹ́pẹ́ oníkàdépẹ́ lórí nígbàdà mọ́ ẹlẹ́sẹ̀ ọba Ìwòrò Ọládélé ọba bàbá Ọládélé ọba bàbá ọba. Ọládélé ọba bàbá ọba Ọládélé ọba bàbá ọba. Ọládélé ọba bàbá ọba Ọládélé ọba bàbá ọba. Kábíyèsí rẹ̀ ọba KOSOKO kábíyèsí rẹ̀ ọba KOSOKO. Kábíyèsí rẹ̀ ọba KOSOKO kábíyèsí rẹ̀ ọba KOSOKO. Sókè ẹ̀jẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀ ẹ̀yọ́. Kábíyèsí fún ìtẹ̀síwájú ayọ̀ àtẹ̀lé rẹ̀ thank you very much. You want to let me take it already? Attention! KOSOKO tó lè sọ́jà tí ó kù kò dókun lọ. Ó wá délé tó wá jọba. Ẹ wá ń bọ́ sí kọ̀rọ̀. Ẹ ń torí ẹ̀ lọ ṣàgùn kiri. Ìrọ̀lẹ́ ń pa ọ̀tá ó lè pa màmá. Ìrọ̀lẹ́ ń pa ọ̀pá ó lè pa gbogbo.
police somebody. Kálókò ìyálọ́jà kò Ìwòrò ìyàwó ìyálọ́jà jẹ́ ìjẹ́ra gbogbo Ìwòrò pátápátá. Ìyàwó alẹ́ wo kọ́ èyí. Kábíyèsí Láńgàsà òkòdó lórí omi o elétè ọlọ́ọ̀bá mi sọ ìdílé Láńgàsà òkòdó lórí omi. Sọ́nà ní ìgbòho Ìwòrò. Àti ìròyé àgbà ní Kábíyèsí. Ẹlẹ́kùnpá ooo. Kíni ó ṣe pàdé ìyòwò ẹlẹ́kùnpá? Bóyá ló dé ní ó ṣe pàdé ẹlẹ́kùnpá. Ọ̀gá ọlọ́pàá lẹ́rí ẹ̀wò àgbàdì. Kọ̀míṣọ́nà mi nílò àgbàdì. Onígbòrò ọba bàbá ọba. Bàbá ẹgbẹ́ kìíní yẹn fún mi lórí bó ṣe ń lọ o. Lórí bó ṣe ń lọ o bàbá. Olùsà gbogbo ìkọ́ni ọba ọ̀sàgbà kọmíṣọ́nà ìṣòwò gbogbo ilé àgbáyé. Olùsà ọ̀kadù ọmọ èkó fẹ́ dìrà ni o. Bàṣápá lọ́dọ̀ àwa ti lọ gbà o ẹ má ti yọ̀ sí. Àwa ti lọ gbà o ẹ má ti yọ̀ sí. Àwa ti lọ gbà o ẹ má ti yọ̀ sí. Gbogbo àṣàpá lọ́dọ̀ tí mo mọ̀ gbogbo ọ̀nà lówó lọ́wọ́. Gbogbo lẹ́kí gbogbo ajá lọ́wọ́ ẹ̀ ló àwọn ọgbà òṣàpá lọ́dọ̀. Èyí Elégùṣì ìjọba. Ọtúnbà ìwé ṣé mo dúpẹ́ bàbá. Ẹkú ìnáwó ṣẹlẹ̀ bí wù ọ̀gá ọ̀ṣàpá lọ́dọ̀. Ẹkú ìnáwó òkú. Kálọ́bà mi lóye ọ̀túnbà. Òṣùpá o. Bàbá Òṣùpá. Èmi ọmọ pẹ́ta ní òṣìṣẹ́ ẹwà ojú lẹ́sẹ̀ kò ṣọmọ. Ẹwà kọrin tí wọ́n tó mọ́lẹ̀ aláwọ̀. Bàbá àlàó ń kó mọ́lẹ̀ lókùnlé. Bàbá lẹ́yìn sí wọ́n kó. Bàbá lẹ́yìn sí wọ́n kó. Bàbá lẹ́yìn sí wọ́n kó mọ́lẹ̀ aláwọ̀. Bàbá rẹ̀ mọ́. Àgbàwọ̀ ọ̀dọ̀ tí olówó yẹ̀fẹ̀ náwó yẹ̀ rárá. Ọ̀rọ̀ kò jẹ́ kùdẹ̀ olówó yẹ̀fẹ̀. Bàbá fi pẹ̀lú oṣù ìjọba, àwọn tí wọ́n ti mọ̀ wọ́n bá. Ṣé ìjáde òun súnra mú bàbá ti jáde? Balógun náà mi ló wọ òjò mi. Ilé balógun làwọn fọ̀rọ̀ sí o.
ọ̀dọ̀ fi èrò mi ò ní pẹ̀lú owó lọ́wọ́ ọ̀dọ̀ fi ó wà lẹ̀ olówó yẹ̀pẹ̀ ẹ kúrò lọ́dọ̀ ọ̀dọ̀ fi bọ̀ odidi lówó mi lọ́wọ́ ọ̀dọ̀ fi aṣẹ́wó dà. ọ̀dọ̀ fi owó yóò kù àwọn èèyàn lọ ní kí n máa kí pé kò kún tó kò kún mọ́ wọ́n bá ti. ìwáyọ̀ ìbò ìwáyọ̀ kò sí ọjà rẹ̀. wọ́n máa di ilé ọ̀dọ̀ fi o ọ̀dọ̀ fi wọ́n di ilé ọ̀dọ̀ fi ọ̀dọ̀ fi pẹ̀lú òsì ìjọba. Ọba wò ànàkúnlá báyìí la ṣe ká àwọn àfa ànàkúnlá. àdúgbò kan làwọn ọ̀dàmọ́lẹ̀ ẹ̀kọ́ àríṣe gbọ́ndú ọ̀dọ̀ fi ò. ọ̀dọ̀ fi káwọn olólùfẹ́ láàfin. Òsì ọba ń jó nítòsí ẹ̀fọ́ ọ̀gbọ̀n. Ẹ bá mi ṣàdúrà fún òun ẹ̀kọ́rin fún lédè ewu. Àtàwọn náà ṣíra bá àkàṣà níra. Ọ̀rọ̀ náà lọ bá àkàwé síra. Àlọ́ sí ìyá ọ̀nà sára. Wàrà bá lọ́la àkàwé síra. Àyínà máa ń wá ní sí ìlú síra. Nígbà máa ń wá ní sí ìlú síra. Àìsàn wàrà sí ìjọba ìṣọ́. Àìsàn òkè ìjọba ìṣọ́. Ọ̀dọ̀ fi máa yìí lọ. Ọ̀dọ̀ fi máa yìí lọ. Ọ̀dọ̀ fi máa yìí lọ. Ẹ jẹ́ kí n tó lè ròyìn ọ̀dọ̀ fi. Owó alẹ̀ ọ̀dọ̀ fi ẹ̀yàgò lọ́nà ọ̀dọ̀ fi ń bọ̀. Ẹ̀kúrò lọ́nà ọ̀dọ̀ fi ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà ọ̀dọ̀ fi ń bọ̀. Ọ̀dọ̀mọ̀ sáńtó lóògùn ẹ̀gbọ́n mi náwó. Onímọ̀ báyìí kù. Agírásàkì ọmọ yìí. Ọba bàbá lè kó ògbó níbi sí. Ó náwó olúwa mi ṣe wo lórí láàfin ọba. Kọ́mẹ̀ 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 kọ́mẹ̀. Bàbá ìrẹ̀lẹ̀ dédó. Bàbá àlù bàbá. Kábíyèsí ìbùkún orílẹ̀-èdè. Kájábá lórí ìjọba orílẹ̀-èdè. Àríyá oṣù wọlálé. Aláàjì àríyá ọba alẹ̀ òṣè. Kálẹ̀ ra. Oní àríyá ọ̀gbìn oṣòwò. Ọba ló ń pàtó ìrètò. Ìbàdàn ọ̀pẹ lẹ́sẹ̀. Ẹ̀wọ̀n pé mẹ́ẹ̀ẹ́náwó bàbá ìpàkọ̀ nínú. Onígbàgbọ́ bọ́ọ̀ sí ìpàkọ̀. Ọba tó ń jọba lọ, ọba tí ìgbàgbọ́ ìbàlẹ̀ ọba. Bàbá Rábíà, ẹ̀rọ ìlẹ̀kẹ̀ tó kì í sọ̀rọ̀ yẹn, ìyẹn ògidì ni. Wàláì ìlẹ̀kẹ̀ yẹn, ìlẹ̀kẹ̀ àtijọ́ ni. Ẹyọ kan lásán tí ní mílíọ̀nù lórí igba. Fọ́lẹ̀! Wọ́n ní ìgbàgbọ́ pé kò ní ìgbàgbọ́ ìlẹ̀kẹ̀. Èmi náà máa lò lẹ́kẹ̀ẹ́. Àríyọ̀ kábíyèsí ẹ fún mi láwùjọ
oṣù. Ọba ṣẹ̀ríbò ní ìpapọ̀ ẹkú náwó ẹjọ́ ìkọ̀tà tí mo bá wọn rè é lọ sí. Kábíyèsí. Fúnra wọn, ẹni ó máa ń lò wọ̀. Ẹ̀kún ara wọn, èmi ò dọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi má dàbí o, ọ̀rẹ́ má ṣe ṣe kí ọ̀rẹ́ o, ọ̀rẹ́ má ṣe ṣe kí ọ̀rẹ́, ọ̀rẹ́ má ṣe ṣe kí ọ̀rẹ́. Kò sábà tí ó bójú lójú àkọ́, ó sì àfẹ́rí ìyá bá jẹun. Kò sọ́mọ Oniworo kò sọ́mọ tí yóò bójú mi dání mi o àfẹ́ni àbájá. Ọba Sheriff kò sọ́mọ tí ó bójú lórí àkọ́ àfẹ́ni òṣì fẹ́ dà o. Kò sọ́mọ láyé ní kò sọ́mọ tí yóò bójú lórí àkọ́ àfẹ́ni àbájá. Ọba àlùgbà kò ìrèké. Adé ń pẹ́ lórí kí bàtà ò pẹ́ lẹ́sẹ̀. Mo rántí ọjọ́ o tí mo pàdé wọn ní kọ̀ọ̀gá. Ó kú ní ẹ̀ka kárí eré náà máa ń gbé. Wọ́n máa ń dùn mí nínú orin bàbá Ráfíà. Wọ́n bá náwó ẹ̀rí ní ó máa rí ìjọba ìpàgọ́. Ọba Sheriff ní olórí ire bàbá mi. Láwọn ẹrẹ̀bẹ̀ o. Ẹrẹ̀bẹ̀ láwọn. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Bàbá tó ju bàbá lọ. Èèyàn tó dé yàn lọ owó ọba ìpàgọ́. Dandan ni àríjà àròpé òní ìpàkọ́ owó ọba wa. Kábíyèsí ọjọ́ pé lórí o. Gbogbo elégbè láti fún lọ́wọ́. Àti ìfìkan sí mi láàbò. Odidi ni ẹ fún mi bàbá. Odidi ni ẹ fi sí mi láàbò. Kábíyèsí bàbá mi ni bàbá ṣe fi wù mí láwọ. Bàbá dé èsì láláwọ. Bàbá ti ṣe bó ṣe yìí ṣe. Bàbá ti ṣe kìnìyàn fún mi. Èmi ni ọba Dr. OLADELE Friday KOSOKO Ogundeyi Oniworo of Iworo JP, former member of House of Reps, and Ogundeyi. Oríṣiríṣi ni ọ̀rọ̀ wa dàbí àgbẹ̀ ni tó dá oko kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. A ti ní àwọn ìgbésẹ̀ tá a ti gbé kókò máa yá kó
tún máa bọ́ sí ni kó lè jẹ́ ìyanu. Bí àgbẹ̀ bá dáko tó bá gbìn nǹkan ọ̀gbìn ọ̀ntì ìgbà tí nǹkan ọ̀gbìn yẹn bá bẹ̀rẹ̀ sí so ẹ tún máa mọ orú nǹkan tó gbìn síbẹ̀. A ti ṣe àwọn ètò pẹ̀lú ìjọba ti dá a lóhùn ní ààyè ibi tí wọ́n lè dá a lóhùn. Àwọn á retí kí gbogbo ètò lé ìjọba ti fi alọ́kànbalẹ̀ láti ṣe òun là ń retí lókùn sí kó lọ́ọ́ sì dá ẹ̀mí wa sí kí gbogbo ayọ̀ náà ó ṣojú wa. Ó ṣe pàtàkì alágẹmọ ti bímọ ẹ̀ ó mọ̀ọ́jú ó wá kù sí lọ́wọ́. Àwọn tá à ń yàn lọ sí ipò wọ́n mọ̀ wípé àwọn máa kúrò ńbẹ̀ ní ọjọ́ kan, ṣùgbọ́n ẹ̀ tó ṣe pàtàkì ni pé ipò tí èèyàn bá fẹ́ jẹ́ ìránṣẹ́ kò gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ọ̀gá. Á ṣe ìránṣẹ́ yẹn tí àwọn èèyàn máa fi rí pé lóòótọ́ ìránṣẹ́ ló ń ṣe. Gbogbo àwọn tó bá ń du ipò kàn rántí pé mo tún sọ wọ́n á kúrò ńbẹ̀, ṣùgbọ́n èyí gbogbo nǹkan ló ní ìtọ́kasí, gbogbo nǹkan ló dẹ̀ ní àsìkò, gbogbo nǹkan ló dẹ̀ ní ìgbà. Èmi rọ̀ wá pé ẹnikẹ́ni tí a bá fẹ́ dìbò fún ẹ jẹ́ ká wo oríyàn tó jẹ́, ká má tẹ̀lé owó, ká má wò wípé ó gbéye báyìí wá ẹlòmíì gbé wa owó tó ti bí yẹn gbé wa ó kéré jù ó wá tàn àtúnkọ́ ọmọ ènìyàn. So a lè tìtorí pé èèyàn á fún yín lówó lẹ́ẹ̀kan àwọn àǹfààní ọdún tó ti jẹ́ pé yẹ kẹrí ní ọdún mẹ́rin kò ní jẹ́ kó súnmọ́ ọ̀dọ̀ yín nítorí pé a ní òun náà ó fi dé ipò òun ni. So ara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni, ṣùgbọ́n à ń gbà wọ́n níyànjú kan rántí ọmọ ẹni tó ń ṣe. Mo ṣe bá ọba Awori pátápátá, mo ṣe bá ọba Awori pátápátá, lẹ́tí wóró gbàdó ìgbẹ́sà ọ̀tá, lẹ́tí wóró gbàdó ìgbẹ́sà ọ̀tá, ọjọ́ Awori lébè.